Africa Content TV. Ọmọ Nàìjíríà ni mo jẹ́. Kò sọ̀rọ̀ máa pè kankan lọ́wọ́ mi ò bá wà níwájú. Ojú mi ò ní ẹbí wò bá bàtà yàrá mi. Àìmọye ọdún sẹ́yìn, tá ti ń pariwo. A máa pariwo yẹn títí ayé ènìyàn ò ní dákẹ́. Wọ́n lé po mọ́tò wá ò bá wà níwájú ọmọ. Ẹ máa gbọ́ ṣàpè mọ́tò jáde mọ́. Ẹ jẹ́ ká ló la káyé wa. Ìwọ̀n eku ni wọ́n dẹ́ sílẹ̀ mọ́nà bàbá Adéwálé. What's your cloth? According to your size ni. Ayé tó gbà wá nílẹ̀ eku lé ní ìbàdí ìbàdàn máa gbọ́. Ẹni tó bá lẹ́bi tó lẹ́bi iṣẹ́ olóògbé òkun kó bí wọ́n máa dúpà àṣírí. Ẹni tó ló mọ́tò mẹ́jọ kò máa sí. Èlò tó ló mọ́tò mẹ́wàá kò máa sí. Asọ̀rọ̀ tax. Oníbi tó máa gbé mọ́tò gba kọ́ọ̀sẹ̀ntọ̀ tá Adékúnlé. O lè pààkì mọ́tò lásán ní títì Adékúnlé kò sanwó. Tó bá nílé wa ní gárẹ́jì, wá sanwó gárẹ́jì Adékúnlé. Ayé mọ́tò 15-20 ìgbà kó lè máa dìbà kò máa sí.